káàbọ̀ sórí ìkànnì tó bá dé ìgbà ọkọ tẹ́ wò wá ní abẹ́kẹ́ subscribe kẹ́lẹ́ máa jẹ ìgbádùn gbogbo ṣe náà lágbo òṣèré àti ìròyìn káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà àti gbogbo àgbáyé. tí Yorùbá bá sọ fún wí pé ààyè gba tápà ó kọ́lé gùnù, ẹ wo fídíò ọmọ Fúlàní yìí, ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ Yorùbá ẹ̀ dáadáa, ẹ gbọ́ dáadáa o. àǹtí ń gbọ́ gbogbo ọ̀rọ̀ tí Sunday Igboho sọ. Sunday sọ pé ọ̀rọ̀ bàbá ni òun halẹ̀ àrètí rẹ̀ títí àárí ọ̀. Sunday lọ sọ ààrẹ o. Sunday àgọ́ ni ọ́ o. Àgọ́ tó fi gọ̀gọ̀ kọ́rùn ni ọ́. Àgbà àyà burúkú ni ọ́. Tí wọ́n bá bí ọ dáadáa má pẹ́yìn dáwó bá ń ta ara ni ọmọ àbọ̀ níjọ́ tó dé gbẹ́dí ta ló tún kí ọ̀kadà síbọ̀ ọmọ náà bá ní tó dé bẹ́ẹ̀. àwa ti dúpẹ́ fọlọ́run o, àwa ti dúpẹ́ fọlọ́run. àwọn bàbá ní àwọn yìí sólè, kò sólè rárá ní báyìí. tọ́ọ̀ bá ti wọ́n máa ń tọ́ọ̀ bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí pẹ̀lẹ́pẹ̀lẹ́, tọ́ọ̀ bá dúró pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí wàhálà. Sídì bá ní Sardauna bá ní àwa ti dúpẹ́ wàláì àwọn èèyàn dáadáa ni ibi tá a wà níbi àwa ń dúpẹ́ lọ́dọ̀ wọn dáadáa torí wọ́n mú bá ní lọ́wọ́ dáadáa, wọ́n mú bá ní dúró dáadáa. gbogbo ẹni ọba dé bá ní yọ ṣàdúrà fún wa ni tí wọ́n wá ń ru ẹnu gbòǹgbò lọ́hùn pé ìwọ ó ṣe kíní ó ṣe kíní. ìyálà ìyá rẹ, ìyálà ìyá bàbá rẹ tó bá ti padà tó bá tún dé bá ní ìyálà ìyá bàbá rẹ. tọ́ bá máa pé kóró pọ́n méjì ló ní kò dé lórí méjì máa bọ̀ wá wò. tọ́ bá sì ti padà ọ̀wá kóró pọ̀ ọ̀kan náà ló ní. tọ́ bá jẹ́ pé ó ti pé méjì tó ń gbọ́ tí kóró pọ́n rẹ mì lábẹ́ rẹ tó ń bá rìn máa bọ̀ wá má padà. tọ́ bá sì máa pé òní wá ọ̀kan náà ló ní kò tiẹ̀ lágbára gan. ínsíkì ni ọmọ àkẹ́ olórí burúkú aláìníròònú àgọ́ burúkú ọ̀dà máa bọ̀ á ṣèbọ̀ sọ pé makalíìkì ni ọ́ ọba bá tún bá ní sí ìwà makalíìkì ọba bá ní olóráyè tí ó lọ jẹ́ nìkan bí ọba bá ní Sunday ò ní sórí ire o kí nǹkan tó fẹnu rẹ yìí sọ ò ní sórí ire. ọ̀sọ̀ wípé àwọn èèyàn tí wọ́n jí gbé ní bá ní wọ́n kó wọn wá. Sunday gbogbo àgbákò ìpètè ní abá fẹ́ lórí rẹ yóò mú ọ o. abirọ ni àwọn èèyàn kíkà ló kó ọgbọ́ o. ó sọ wípé bá ní wọ́n kó àwọn èèyàn wá. táwọn Yorùbá bá ní àwọn sọ fún wọn pé àwọn ti gbọ́ pé ní bá ní wọ́n kó wọn wá àbíbò. àbí ta ló sọ bẹ́ẹ̀ fún ọ̀gbìn. tọ́tún wọn pè dáadáa kò gbọ́ kò sólè ní báni àwọn ará báni ìsòlè. àmọ́ ọ̀rọ̀ ọba báni tó ń sọ nìtọ́ ọba padà sẹ́yìn rẹ̀ ọ̀ka àbùkù rẹ̀ gẹ́dẹ́. Sardauna àti Sídì ọ̀rọ̀ wọn tó ń sọ ní padà jẹ́jẹ́ o. wọ́n ti ju ẹgbẹ́ bàbá rẹ̀, bàbá ńlá bàbá rẹ̀ tó bí ọ̀gá wọn ti kọjá rẹ̀. òkúta nù mí làwọn jẹ, òkúta tí òun ọ̀ parí. gbogbo àwọn èèyàn tí wọ́n wo fídíò yìí ẹ dákun mo ti bẹ̀. ṣe rí ngbà mi tí mo bá wo òye, tí n bá wo ṣàkun àwọn ọmọ Yorùbá, tí n bá wo ìgbésí ayé wa, tí n bá wo báwọn ọmọ kóòtù ojíire ṣe ń behave, nígbà míì èèyàn tún ní fẹ́ blame àwọn Fúlàní. àmọ́ màá sọ nǹkan kan fún iṣẹ́ rí ọmọ Fúlàní tó sọ̀rọ̀ yìí wà láìtàláì. ó ní àyà débi wípé ẹmọ tíyàn bá láyà, tíyàn wá ní too much confidence pé kò sí nǹkan kan. àwọn ò bá wá wò ó kó jẹ́ pé tó bá máa ṣerú nǹkan báyìí kó jáde kó fi location ẹ̀ lẹ̀ fún ọmọ Yorùbá. èmi ò bá ọmọkùnrin yìí wí o. ìwọ tó bá wù ẹ́ nínú ọmọ Yorùbá tó bá gbọ́
possibility wà kó sọ̀rọ̀ sí mi kó ní ààrẹ ó mọ nǹkan tó ń sọ lẹ́nu ìyẹn ò ń ṣe nǹkan tuntun àṣẹ̀ṣẹ̀ máa gbọ́ àmọ́ ṣe rí àwa máa sọ àdẹ̀ ní sánilẹ̀ Yorùbá láyé mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí mo mọ̀ àbúrò ẹbí ọ̀rẹ́ tó yẹ pé tá a mọ̀ nílùú òyìnbó kódà ó ti pọ̀ jọ tá a mọ̀ nígbà tá a wà nílé lọ tí ẹ fẹ́ gbọ́ ọdún iléyà tó lọ yìí nǹkan sá fún nìyẹn mo wá máa ń sọ fún wọn pé ṣé ti gbàgbé pé ewúrẹ́ àgùntàn ẹdìyẹ ẹyẹ àgbò nǹkan kọ̀ọ̀kan ló ń gbé ìlú Nàìjíríà pé àwọn èèyàn ló ń gbé bẹ́ẹ̀ èmi ti rí ẹni tó jẹ́ pé Nàìjíríà ló ń wá ajọ́ tó ti rìn ní títì Fúlàní ò dààmú orí títí tó fi kú a dẹ̀ ti rí ẹni tó jẹ́ pé wọ́n lọ gbé ní airport báyìí àti airport làwọn ẹbí ẹ̀ ti ṣe kó pa kó tó délé àtẹni tó jẹ́ pé ó fò lókè for 11-12 hours ó dẹ̀ bọ́lẹ̀ ní Muritala Muhammed airport kó tó dé ọjọ́ táǹbẹ̀ yẹn ẹlẹ́mìí ti lọ ó ti gbẹ̀mí ẹ̀ àti rẹ́ni tó jẹ́ pé ó kúrò nílùú bàbá ẹ̀ ó kúrò láti ìlú òyìnbó ṣe gbogbo tó wò ó ṣe tán ó gbádùn ayé ẹ̀ ó gbéra ó múra ń bọ̀ ní Muritala airport ọ̀nà ọlọ́run ti gbẹ̀mí ẹ̀ ọlọ́run ní ṣe tiwa bẹ́ẹ̀ àmọ́ ìjọ kan ni gbogbo wa máa lọ kò sẹ́ni tó máa jù sáyé ìbá jẹ́ pé èèyàn mọ̀ wípé èèyàn máa ń jù sáyé tó bá téèyàn bá mọ̀ pé òun máa kú ni àbá ṣíwọ́ láti máa ṣe ìkà láti máa ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún láti máa yanra wa ní ọ̀tá àpàpàǹdodo níbo ni mò ń lọ. ṣe rí èmi Ààrẹ Almaroof tí ọ̀pọ̀lọpọ̀ tí ó mọ̀ ẹlòmíà ní ubidis íńtánẹ́ẹ̀tì kìíní kan mo wá máa ń sọ fún ẹnìkan ó kọ́ pé ó ṣẹ̀ṣẹ̀ dé orí íńtánẹ́ẹ̀tì nìyẹn o wọ́n ṣẹ̀ṣẹ̀ fi ẹ bẹ́ẹ̀ tá a bá sẹ́ndì fídíò míì ẹ stop láti máa sọ pé old video 2008 lèmi ti wà ní orí Facebook 8 nígbà láyé fọwọ́kọ lásán ta kàn máa táì àmà máa ágì ń pa Yorùbá káàkiri orí ọ̀rọ̀ Gani Adams gbogbo yìí àti ágì rẹ̀ ti pẹ́ ìwọ tó bá wá dé tó kàn rí fídíò tó ti wò lá ní last year ẹ má sọ pé old video ni ẹ jẹ́ kẹ́ni tí ò mọ̀ kó mọ̀ ibi tí mò ń lọ rèé o ṣẹ́ni bí ṣe kéré lọ́jọ́ orí mi yìí Gani Adams fún ààrẹ mo jùlọ olóyè Sunday Igboho mo jùlọ sọ́rí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá mo jùlọ olóyè Adéyẹmọ Sunday mo jùlọ bẹ́ẹ̀ mi náà ṣe kéré tó lọ́jọ́ orí mi yìí mo á fẹ́ kẹ́ ẹ rántí 5 years ago èmi tí mo kéré nínú ọlá kékeré tọ́lọ̀ ń fún mi yìí ẹni tí ò bá mọ̀ lẹ́ni kó gbọ́ nínú gbogbo yín gbà tíjà kọ́kọ́ bẹ̀rẹ̀ láàrin Ààrẹ Gani Adams àti Sunday Igboho mo fi Ọlọ́run búra èmi that was 5 àbí 6 èmi tí mo parí ìjà wọn rèé bí ṣe kéré tó yìí kàkà tó yẹ káwọn bàbá wa sọpọ́ọ̀tì irú àwa tá a sọ̀rọ̀ yìí íńtánẹ́ẹ̀tì gbé ààrẹ sọ̀rọ̀ olóyè Sunday Igboho náà sọ̀rọ̀ bọ́ àwọn bàbá tá a ní nílẹ̀ Yorùbá gangan ni kẹ́ ẹ jẹ́ ká bá wí báyìí ẹ gbàgbé mò ń bọ̀ lórí ọba nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ tí Ọlọ́run fún èmi ṣe ìlú òyìnbó níbi ni mo ti ń lo dáúlà mi gẹ́gẹ́ bí bàbá mi Kọ́lá Olótù mo lo dáúlà mi pẹ̀lú ìwọ̀nba páwà tí mo ní Ààrẹ Gani Adams ó fún mi ní respect tó bá gbágo mọ́ mi létí kí ni mo fẹ́ ṣe màá kàn wá sórí online màá kàn rántí ni màá dákẹ́ tí bá pe Sunday Igboho olóyè tí bá pe tó bá gbágo mọ́ mi létí kí ni mo fẹ́ ṣe màá kàn rántí láti pé èèyàn burúkú ni wọ́n kíní kan ni wọ́n ṣe kíní kan màá kú olórí ẹ̀ dìbàyè sọ yìí náà ọ̀rọ̀ máa wà bẹ́ẹ̀ bó ṣe fẹ́ gbọ́ ṣe rí àwọn àgbà Yorùbá mi nǹkan lè lóye kán máa mú wọn kán máa dá wọn sílẹ̀ kán máa ṣán wọn lọ́rẹ́ ni àwọn àgbààgbà kan wà nílẹ̀ Yorùbá tó ń ní ẹnu ẹja àfàwọn president ilẹ̀ àmọ́ kàkà kó yẹ kán sọ òdodo ọ̀rọ̀ kán pe àwọn ọmọ yìí ìṣe náà tó ń rú sí ìbálàáfín wà àti lálàáfín tuntun o ẹ jẹ́ ká gbàgbé pé Sunday Igboho nígbà tó lọ sáàfin ó ṣe gbá ó ṣàwo Sunday ti di ọmọ kódà kó ju Aláàfin ọmọ ni fún kábíyèsí Ìgbòho ṣá wàláì tàláì ọmọ máa ń bẹ bàbá ní bàbá ń bí ọmọ ọ̀rọ̀ yẹn yí olóyè kó jẹ́ tẹ̀yìn àgbà tí
tí bàbá bá wá pe olóyè sáàfin kò sí nǹkan tó burú jù ńbẹ̀ ó tọrọ ní kémi má sọ ohun bàbá mi láláàfin aláàfin kò ní má wọ̀lú Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni mo ti sọ láyé bàbá Adéyẹmí rí ẹni tí bá ń tẹ̀lé mi tí bá sọ̀rọ̀ tí ò da aláàfin máa ní onú ààfin mi ló ò ní wọnú ààfin o má kò ní kí n má wọ̀lú Ọ̀yọ́ aláàfin ò tún ní kò ní sọ pé kí n má wọnú ààfin kábíyèsí Ọ̀wádé kó yà ní yọjú sí mi ni ẹ mọ̀ pé ìwọ nìyẹn mo lè délé Ifẹ̀ kan deny mi o mo dẹ̀ lè débẹ̀ kan ní kí n wọlé ibo ni àwọn bàbá wa yìí wà Ọọ̀ni Adéyẹyè ibo náà wà àwọn kábíyèsí yìí náà ṣiṣẹ́ ẹ̀ fídíò ẹ̀ ní gbogbo yín rí ńgbà tán gbé Sunday sí kinní 1-on-1 ta ni ò tí ì ṣera wọn rí ta ni ò tí ì búra wọn rí ta lẹnu ò tí ì gbé rí èmi gan ẹnu ti gbé mi lórí Ọọ̀ni mo bẹ̀bẹ̀ ẹnu gbé Sunday ó bẹ̀bẹ̀ ẹnu gbé ọ̀pọ̀lọpọ̀ èèyàn online nítorí tá a bá ti ń sọ tá a bá ń ṣe live tá a bá ti ṣe mistake báyìí ọ̀rọ̀ tí mo ti sọ sẹ́yìn yẹn mi ní lè pick ẹ̀ padà mọ́ ìtorí ẹni tí bá ṣe fídíò tí bá wù tán màá wá tún gbọ́ tí bá rí pé fídíò yẹn ò da màá delete ẹ̀ máa tún sọ ó da kò da ọmọ aráyé máa sọ̀rọ̀ ṣe é fẹ́ gbọ́ àwa ọmọ Yorùbá gangan àwa là ń ba ilẹ̀ Yorùbá jẹ́ àwa là ń ṣiṣẹ́ fáwọn Fúlàní mi ní sọ pé àwọn kan máa ní àwa nítorí ẹni tá a mọ̀ tó mọ̀yàn tó mọni títí àwọn náà ṣe irú ọmọ Fúlàní yìí náà fẹ́ cast ẹ̀ àwa jáde tó bá jáde ńjọ́ kan táyé bá wá mú ibi tí mo wá rí pé àwọn Yorùbá bá ṣe lágbọ́n tó àwa la gọ̀júlẹ̀ Yorùbá a ti sọ fún interview that number tẹ́ bá ti confam pé agbésùmọ̀mí làwọn pípù yìí nǹkan báyìí náà ṣe tẹ́ ẹ ti bá ìbọn lọ́wọ́ wọn ó máa kú ni Ọlọ́run bí ṣe ń ṣiṣẹ́ mi yìí mi ní láti máa sọ ọmọ tẹ̀wé tàbá sọ́sìn àkàbàdà aládé ni o ẹ̀pọ̀rọ̀ ìpra wọn kàn máa ṣẹnu wọn bó ṣe wọ́n nǹkan tó mọ̀ bí dẹ̀ ṣe wáyé ọ̀pọ̀lọpọ̀ Yorùbá Nàìjíríà ló máa ń bá mi lẹ́nu iṣẹ́ pẹ̀lú iṣẹ́ mi tó o bá lo níwèrè tí wèrè bá ń ṣe ẹ́ ibi táwọn ọlọ́pàá bá sọ̀ráǹdì ìwọ kan yọ ìbọn ṣé tó bá ti sọ fún ẹ lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta pé drop your weapon tọ́dẹ̀ sí pé òun rí iṣẹ́ ẹ̀ bó bá máa fi mọ̀ kó tó ṣẹlẹ̀ bíi méjìlá máa ó máa dún bí ẹ pé èèyàn yìí náà ga ó ti lọ nìyẹn because wọ́n ti ní body camera kí ló ṣe Nàìjíríà ṣáà lówó ni owó yìí wà àwọn House of Representatives wà ń bẹ́ẹ̀ pé wọ́n lè ní sórí náà máa sọ agídí náà máa fi fún yín lówó àwọn tó ń jẹ owó òlu tẹ bá ní ẹ mówó ìwà afẹ́ fi ṣe nǹkan fóòlù wọn ní fún yín èmi ò rán yín iṣẹ́ but wọ́n lè ra mọ́tò 40 million fóbìnrin wọ́n lè ra lé 150 million fún obìnrin nítorí pé wọ́n fẹ́ wo pátẹ̀ bọ̀tí tó ṣẹlẹ̀ Nàìjíríà wọn ò ní wò ọmọ Yorùbá gangan àwa ni problem àwa là ń ṣiṣẹ́ àwọn pípù yóò mọ ẹni tó lówó nílùú kí ló dé tó yẹ pé Fúlàní ló ń gbé wọn nílé epo kí ló dé tó ń gbé àwọn olówó kí ló jẹ́ pé ìyàwó olówó kí ló jẹ́ pé àbò olówó náà ló ń gbé bọ́n ṣe pa Abolódé níjọ́sí ṣèbọn ọmọ bóyá jẹ́ àwa yìí gangan là ń ṣèbọ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run bí aláṣẹ ni àwọn ọmọ tí wọ́n gbé àti tíṣà tó ń gbé Ọlọ́run máa fi ojú gbogbo ẹ̀yin Yorùbá tẹ̀ wá ní kíni Ọlọ́run máa fojú yàn ni ó ti dègún ó dàṣẹ inú ń bí mi because tí bá ní kí n ṣe live program màá lò tó 2 hours lórí ẹ̀mí ìdẹ̀fẹ́ ṣe gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tán bí tó jẹ́ pé wọ́n bí nínú obìnrin àìdá wọn fabẹ gbà ni ó dà wọ́n gbé jáde àìdá ó jáde wọ́ọ́rọ́wọ́ ni tó wá lóun fẹ́ máa bu omi gbígbóná sílẹ̀ Yorùbá Ọlọ́run á bu omi gbígbóná sílẹ̀ wọn ọ̀rọ̀ mi ò ní ju báyìí lọ Ààrẹ Gani Adams Ìbà àti Sunday Igboho tẹ́ méjèèjì ò bá dira yín mú wọn máa da nǹkan rú mọ́ yín lọ́wọ́ ẹ máa ju ohun kóníkálùkù máa ju gbólóhùn mi ní sọ ju yín lọ. ẹ kú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire èmi náà ni brọ́dà yín Ààrẹ Almaroof ṣe rí lẹ́ni yìí gẹ́gẹ́ bí live tí mo ṣe tí mo jù sí online lẹ́ni àná ni mo ṣe but níyìí ni eléyìí which is July 1st 2026 ní aago kan ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún American time tó jẹ́ aago mẹ́fà ó kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún Nigerian time ṣe rí ọ̀rọ̀ mi lè mú ọgbọ́n wá bọ̀ tẹ́ bá ti rí ẹ̀yin brọ́dà mi sísítà mi àbúrò mi ọmọ tẹ́ wà lórí bí ẹ ṣí àkíní sí WhatsApp yín kó kan gbogbo wọn lára mo fẹ́ pass message sí èèyàn méjì àti àwọn olórí wa
lẹ́yìn tí bá pass message yẹn kí tó pass message yẹn sáwọn èèyàn méjì mo kọ́kọ́ fẹ́ bọ́ sọ́dọ̀ ẹ̀yin agbọ̀rọ̀dùn lórí Sunday Adéyẹmọ àti ààrẹ Gani Adams, then lórí olóyè Adéyẹmọ Ìgbòho àti ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá. ẹ rí i pé mo ṣe pín orúkọ tó kọ́kọ́ ń jẹ́ kí gbogbo wọn tó dolóyè nìyẹn. ààrẹ Almaroof lórúkọ tèmi, Ìdómògùn ni mi Akínlàjà, ipò tí pọmọ yẹ tó torí ọmọ lọ́mọ, ipò tí ò lọ́kọ́kọ́ tí ò lọ́kọ́ fẹ́ tó mú kínkín tè gbàyà lọ́wọ́ aláya, ọmọládé ńládé ńládé aláàfin òládé adé aládìkún la gbà fáláàfin, oríkì àwọn bàbá ńlá bàbá wa ni àwọn ọmọ aládìkún amọ̀ra wa. bẹ́ẹ̀ ni àwọn òde ń ṣe ọmọ àlè. ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe show tẹ́ ń bú olóyè Sunday Igboho help condition. ṣẹ́rí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe show tẹ́ ń bú ààrẹ Gani Adams help condition lẹ́yìn. wọ́n ń gbé wa lọ́mọ pa, wọ́n ń pàyàwó wa, wọ́n ń rí ọyàn, wọ́n ń rí ẹpọ̀n, wọ́n ń jù sẹ́nu. ṣebí tẹ́yìn rí ni, tẹ́yìn bá rí fídíò táwa rí ń bì, gbogbo ẹ̀yin tẹ́ ń tì torí pé kẹ́ lè rí viewers yẹn ní máa bú ààrẹ Gani Adams, dẹ̀ ní máa bú olóyè Sunday Igboho. ẹ tí wàá fẹ́ sọ di fashion Ṣeun àti Gani Adams láyé ìgbà yẹn. gbogbo oníkálukú alamọbi tó ń jà sí, mo fi Ọlọ́run búra mi ní support ẹnì kankan bíi eléyìí. bọ̀ máa fa ẹ̀yin bàbá mi méjèèjì létí. tó bá wá wù yín kẹ́ ẹ gbọ́ nǹkan tí mo sọ, tó bá wù yín kẹ́ ẹ má gba nǹkan tí mo sọ, bọ̀ tó bá dọjọ́ iwájú àwọn ọmọ Yorùbá ní ààrẹ Almaroof sọ̀rọ̀ yìí, ẹ wá fẹ́ kàn sọ wá di ọ̀tá ara wa. ẹ̀yin ọmọ Yorùbá gangan fúnra yín tó yẹ kẹ́ ẹ dìde kẹ́ni káwọn bàbá yìí rẹ́ pọ̀. mo rí bọ̀bọ̀ kan ó ń gbé Gani Adams ṣe pé, mo rí kan ó ń gbé Sunday Igboho ṣe pé ẹjọ́ dúró Ọlọ́run báwo la ìfẹ́ sẹ́tù kínní. rí pé ẹ ti ń ṣi èrè gbogbo ẹ̀yin tẹ́ ń bú wọ̀nyí. rí pé kò sí ọpọlọ nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ. àwọn kan ń sìn ń gbé olóyè Igboho sórí láìfù yín, ń ṣe aráàsì fẹ́ràn di mánà yìí dénú. ẹlòmíì inú yín tó bá ní kẹ́ mú dé bus stop Àkẹsán, ní tíjì ó jáde ní òkè ààfin tẹ́ máa fi yí lọ́rùn. The same thing apply to Ààrẹ Ọ̀nà Kakanfò. What is wrong with us? ìgbà mélòó la fẹ́ fi ṣe eléyìí dà? in tó wà ńlẹ̀ yìí ò ń sọ̀rọ̀ ọjà rárá. ibi tí àwọn ọmọ Yorùbá ibi tá a ponú sí nìyẹn. ìjà kọ́ la lè fi sẹ́tù kínní, ìjà kọ́ ọ̀rọ̀ ẹnu lásán ni. mo sọnù fídíò tí mo ṣe kọjá, mo nígbà tọ́rọ̀ ẹ bẹ̀rẹ̀ èmi ni mo parí ìjà láàrin wọn. wọ́n dẹ̀ gbà fún mi bẹ́ẹ̀ mi ò tiẹ̀ nípò kankan. táwọn lóye pa àwọn náà nípò nílẹ̀ Yorùbá láwọn méjèèjì tí gbogbo ayé dẹ̀ mọ̀ ọ́n bọ́tà kéré inú ayé. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yìí ò ń ṣe nǹkan tí mi lè pe ààrẹ kí n bá sọ̀rọ̀, ọ̀rọ̀ yìí ò ń ṣe nǹkan tí mi lè pe Sunday kí n bá sọ̀rọ̀, bọ́tà ọ̀rọ̀ méjèèjì yìí sì kàn lọ gbọ́ lórí nẹ́ẹ̀tì kan pìkẹ́ fúnra wọn. gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe yìí ṣe bí bẹ́ẹ̀ ṣe tẹ́lẹ̀ fẹ́ràn Sunday ṣe bẹ́ẹ̀ náà lẹ́fà lé DSS lọ́wọ́. mi ìfẹ́ máa dákọ yín, gbogbo yín tẹ́jọ ṣe tẹ́ ṣe ọ̀rí èké tẹ́ ṣe my brother ẹ̀gbọ́n mi ni ẹ̀dẹ̀ ń ba yí ẹ̀jẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ pa Gani Adams náà tẹ́ ń sọ ẹ̀gbọ́n mi ni àbúrò mi ni fashion kan ni kíní kan ni a mọ̀ yín. a mọ ipa tí olóyè Igboho ti kó nílẹ̀ Yorùbá, ìwọ̀nba ipa tí Gani Adams náà ti kó. àwọn àwádáwò ò bá mọ púpọ̀, àwọn tó mọ̀ jù wá lọ wà. ẹ wá fẹ́ sọ di fashion, ẹ fẹ́ sọ̀rọ̀ Sunday Igboho àti ààrẹ Gani Adams, ẹ fẹ́ sọ di PDP, ẹ fẹ́ wá sọ di top of the tent, top of kíní máa ń pè náà, tẹ fẹ́ máa mú láti fi ṣe kíní, láti fi máa tákù kẹ́ lè máa rí owó. èyí tẹ́ ẹ bá dúró tó bá pẹ́ ẹ̀ dúró lórí pé kí olóyè Sunday Igboho àti ààrẹ Gani Adams kí wọ́n parí ìjà ẹ̀ kan ṣe ẹyọ kan tó yẹ pé ìjà lẹ́ ń wá. mo rí bọ̀bọ̀ kan ó ń ṣe bí ẹni tí wárápá mú ló bọ́ ta mí morúkọ ẹ o. àní ìdí ẹ̀ ẹ̀yin obìnrin tẹ́ ń bú Gani, ẹ̀yin ọkùnrin tẹ́ ń bú Sunday Igboho, gbogbo yín ní ẹ̀tọ́ láti ṣe lè níta nísìnyí ìrẹ́pọ̀. ìṣẹ̀kẹ́ pè bí èèyàn kan fi kọ́mẹ̀ntì kan lẹ́mẹ̀ brọ́dà mi àmọ̀tẹ̀ gbàgbé orúkọ Ọlọ́run níjó bàjẹ́ fún ẹ. kí wọ́n pe ìpàdé àwọn lọ́balọ́ba kí àwọn bàbá yìí sọ ṣé bọ́ ṣe ń pa á lọ́mọ yìí. olóyè tó wà lórí ipò léni tó jẹ́ #1 citizen ọmọ Yorùbá ni. ẹjọ́ torí Ọlọ́run kábíyèsí kú bàbá yèyé Ọọ̀nífẹ̀ Aláké Àwùjalẹ̀ Olúwo Èkémọ̀wé ọ̀fọ̀ Èkìtì kíní kan ọ̀fìn lára onígbà ọ̀fìn gbà kan eléko ọ̀fìn kó níbo lẹ wà. ṣé tẹ bá hold meeting kí àwọn méjèèjì kan papọ̀
kán lọ jà níbi tẹ́ ń ba bọ̀ ń sìn tí ààrẹ Gani Adams bá rí opportunity láti ṣe ṣùtá fún Sunday Igboho ó máa ṣe pẹ̀lú nǹkan tẹ́ ń ṣe yìí tí Sunday Igboho gan náà bá ní opportunity láti ṣe ìkà fún ààrẹ Gani ó máa ṣe ọkàn tèmi lèmi sọ o mi ò mọ̀kan wọn o ìjà kọ́ la fẹ́ fi settle kinní yìí nígbà tẹ́ bá ní kí àwọn méjèèjì tẹ́ ń sọ̀rọ̀ kí ọ̀rọ̀ máa di ìjà kó máa di wàhálà ẹjọ́ tó lọ báwo la ṣe fẹ́ get off kinní báwo la ṣe fẹ́ get off ẹ̀ bí kò mú ro mi ríro mi ò fẹ́ sọ̀rọ̀ torí pé mo fẹ́ kí live tí mo ṣe yẹ káwọn èèyàn kọ́kọ́ gbọ́ torí ọ̀pọ̀lọpọ̀ nínú wa adapt gan ẹlòmíì máa wò pé tí irú àwa yìí mo ti máa ń sọ fún tí irú àwa yìí bá ṣe ṣó àwa ò ṣe ṣó pa fẹ́ rówó wọ́n ti mú èmi tilẹ̀ tipẹ́tipẹ́ ṣe ṣó pé we want money but ẹ má dàárín àwọn people irú náà ẹjọ́ torí ọlọ́mọ fún ọlọ́run bẹ̀yìn náà wọ́n ń pa àwọn ọmọdé ọ̀la wọ́n sì ń gbéyàn mo ti sọ fún yín ẹ jẹ́ wọ́n nu yín ẹni tó bá ṣí aṣọ sókè tó bá fi ìbọn hàn yín ní kọ́nà tẹ́ ẹ bá pariwo tó bá gbé yín yẹn lọ nìyẹn ẹ jẹ́ kán pa yín bẹ́ẹ̀ ẹni tó máa ṣùtì láàrin èrò tó máa escape mo kàn ń já yín sí àwọn nǹkan kan ni gbogbo àwọn tó ń gbé yẹn mo sọ ìdìkan náà tí wọ́n máa ní kí ọlọ́kadà máa gbé yín tọ́lọ́kadà wa ti gbé yín á máa sọ pé mo fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹni tó wà nínú mọ́tò tó wà ń bẹ̀ yẹn ni brother mi let me tell you tó bá fi aláwọn kan sún ẹ mọ́ di mọ́tò wọ́n máa fi AK-47 máa fi lead ẹ̀ wọnú mọ́tò tó bẹ́ẹ̀ kò rí street kò ní lọ but the only way tá a lè ṣe ni pé tí wọ́n bá ti fìbọn hàn yín ẹ má jẹ́ kán jí yín gbé nínú àdúgbò yín mọ́ gbogbo tó fi ń gbìyàn ni pé kán gbébọn ńlá ó lójú ẹni tó ń wọlé lọ ká mọ́ information èyí lẹ́ ń taṣẹ́ ara wa ẹ̀yin ọmọ Yorùbá yìí náà lẹ́ ń taṣẹ́ ẹ̀ ń taṣẹ́ fọ̀tún ẹ̀ ń taṣẹ́ fòsì ẹ̀ ń taṣẹ́ fún wájú ẹ̀ ń taṣẹ́ fẹ́yìn ẹ̀ wá taṣẹ́ gbogbo àwọn ọmọ yín tán wọ́n wá ń gbé àwọn ọmọ wa wọ́n gbé wọn pa bandit tún ṣe give away àwọn ọmọ Yorùbá àwọn náà tún ṣe kíni wọ́n send account síbẹ̀ ọmọ Fúlàní kan sọ̀rọ̀ ìtì tàná tí mo ṣòyìn ọ̀tọ̀ ọmọ Fúlàní kan náà tún sọ̀rọ̀ òun ti sọ Yorùbá dáadáa onítàwọn bá mú Sunday Igboho àwọn máa pa ní under comment ẹ̀ mo comment sí pé ó ní cruise ni cruise máa pa ẹlòmíì torí tó bá mú ẹ̀ ń gbòòrò wọ́n máa ṣe para wọ́n máa nù ẹ́ máa kún ẹ lápá ni kò tó mọ̀ pé èèyàn ń ṣe cruise ló ń sọ pé tẹ bá mú ẹ máa pa táwọn àwọn mẹ́ta yòókù sọ pé a máa fi bàtà náà pa ni ó dẹ̀ ló ń ṣe cruise ọmọ Yorùbá èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò ní nǹkan míì tí mo lè fún wa ju pé ẹ jẹ́ kí ìjà settle láàrin àwọn people ẹ stop láti máa àtáàkì olóyè ẹ stop láti máa àtáàkì Gani Adams èmi ò lè pè wọ́n mọ́ o bọ̀ kó ní kálukú máa ju shade síra wọn èmi lálágbára èmi ní kinní kan wọ́n ti yẹ lọ wò tán wọ́n láàrẹ Gani Adams oníkálukú mọ bó ṣe ń ṣiṣẹ́ ẹ fi Sunday Igboho lẹ̀ let him do nǹkan tí Ọlọ́run bá ní kó ṣe fílẹ̀ ẹ fi ààrẹ Gani lẹ̀ tó bá lòun ò lè ṣe ẹ jẹ́ ká fèsì ẹni tó lè ṣe kíní yóò tí ì tó ìjà òun ò lè ṣe nìyẹn ẹ jẹ́ àfèsì ẹni tó lè ṣe ó lè wú anybody kó ní mò ń gbìjà èmi ò gbìjà anybody o kò sẹ́ni tó ń bọ́ mi nínú wọn o kò dẹ̀ sẹ́ni tó lè bọ́ mi ẹnu kọ́ èpè kọ́ ẹnu bọ̀lì kọ́ ẹ má dájà lẹ̀ láàrin àwọn ọ̀gá méjì ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kán ṣàyè wọn leave them alone kí ló dé kí ló ṣẹlẹ̀ gangan ṣẹ́yìn gangan ẹ̀yin lẹ fẹ́ sọ kó tó máa ṣe ni ẹ wá bọ̀ tẹ̀ ẹ̀ ń bú wọn ẹ̀ ń bú lágbájá ẹ̀ ń bú tàmọ̀dùn èmi ò ní bá yẹn sínú ẹ̀ support pé I should support somebody èmi ò ní bá yẹn sínú ẹ̀ o mi ní bá yẹn sínú ẹ̀ o ìjà ni kó parí ní tèmi fẹ́ nìyẹn Ọ̀yọ́ Aláàfin òjò pa ṣẹ̀kẹ̀rẹ̀ má dé ọmọ Àtìbà ọmọ àjò yọkọ lẹ́nu tọ̀ọ̀tọ̀ ní kan àjìfà ọmọ àjìlá lẹ́ẹ̀ṣọ́ ọmọ àfọjọ́ gbogbo dára bí egbin ọmọ mọ̀ọ́mọ̀ lóru.